amóhùnmáwòrán nígbàtí àṣà wa èdè wa akínyìn káàkiri tí ẹ ti ń wò akínyìn ṣàlàáfíà ni ṣóńdù akúlùwà káàkiri akínyìn ẹ̀yin tí orí Star Times ní Nàìjíríà ń bì lẹ́kọ̀ọ́ nìbàdàn lọ́ṣogbo lákùrẹ́ níjẹ̀bú káàkiri ẹ̀yin tí ilẹ̀ Haúsá akínyìn ẹ̀yin tí ilẹ̀ Ìgbò káàkiri akínyìn ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára náwọn ló ńláńlá náà gbogbo yín pátápátá la kí akọ ọwọ́ ọmọ yín àbúrò yín èjìrò yìí là náà ni a tún ti dé sí ojú amóhùnmáwòrán yín mo wà pẹ̀lú ọ̀wọ́ tèmi adúró digbí láwálé kò ní bàjẹ́ pẹ̀lú Sunday ayé ọba oníṣẹ̀kẹ́ bàbá náà wà níbí ìlú Èkó la wà gẹ́gẹ́ mọ̀ ṣe ètò àgbààgbà tí à ń bá kiri láti ọjọ́ mélòó kan sẹ́yìn tí a ti ń lọ káàkiri tí a ti ń gbé ìṣe àti àṣà wa tí a ń gbé lárugẹ ta ló ń bọ̀ wọn bàbá àwọn màmá tí wọ́n ti ṣiṣẹ́ ribiribi nípa kí a gbé ìṣe àtàṣà ọ̀dọ̀ ọ̀kan náà bàbá ńlá tó ń wà lẹ́ni báyìí bàbá ńlá ló bá rí kà bàbá ìgẹ̀ máa wò ó gbé bọ́lá tó ti wọ́ bàbá jáde bẹ́ẹ̀ ni iṣẹ́ tàwa gbà ní adẹni táwọn bàbá yìí sì wà láyé tán wà láàyè yìí àádọ́dọ̀ wọn ipa táwọn náà ti kó ní ṣókí á lọ bá wọn káwọn náà sọ bó ti wà pẹ̀lú bàbá báyìí àgbà onílù wọ́n ti ń lù kí wọ́n tó bí mi gẹ̀ tipẹ́tipẹ́ ni bàbá Alawo Ekun ọ̀dọ́ bàbá Alawo alẹ́ ni bàbá mi kò ní bàjẹ́ sà ìdá alábá yín sà. àmín. ṣàlàáfíà ni bàbá. àdúpẹ́. bàbá ẹ̀kọ́ bá mi kàn ara alẹ́ náà ẹ bá tún wá bá mi kí wọn ẹ wá bá mi fìlù tún fi kí wọn sà. gbogbo ara lé akínyìn o. dúpẹ́ Ọlọ́run pa mí lẹ́kún. ìrìn agún ní jẹbọ ìrìn àkàlà àjòkú ìrìn bàbá mi ìlú ló ń lù. ẹ ṣe bàbá ẹ tún fẹ́ lù kan sí ẹ lù kan sí. láyé yí lẹ́nìkan lè ní ẹnìkan àtúnlọ̀la bìrìbìrì láyé yí. bàbá o ẹ ṣeun sàn bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo àgbáyé tó ń wò yín sàn. Rájí Sànúsí alias Alawo Ekun. Alawo Ekun ibo ni Alawo Ekun yẹn ti wá bàbá. alias ni ta ló fún yín kí ló mú. láti ibi ìlú ta ti ń jọ ta bá ń ṣeré báyìí a máa ń lórúkọ bí orúkọ báyìí ládùúgbò gbàtẹ́mọ̀ ń gbé akínwùmí orúkọ ẹ wáyé àwa pẹ̀lú àwọn àdìsá ọmọ pẹ́lẹ̀ gbogbo ẹ àjọ máa ń ṣe kékeré ni àwọn ẹ̀mú Ghana tó àjọ ń ṣeré a máa ń ṣeré a máa ń ta tẹ́tẹ́ orúkọ ẹ ti wáyé nìyẹn tí wà lórúkọ tá a máa ń jẹ́. ibẹ̀ lọ́dún fún yín ní Alawo Ekun. ẹ ṣe bàbá ọmọ ibo gangan ni yín ibo gangan nílé yín ẹ dẹ̀ bá mi sọ díẹ̀ ń gba bàbá tó bí yín lọ́mọ àti ìyá tó bí yín lọ́mọ. ọmọ Tápà ni mí. Tápà Ìbàràpá. Tápà Ìbàràpá. bàbá bá mi sọ ń pa ìlú yín díẹ̀ torí sẹ́mọ̀ pọ̀ wọn tó ń wò yín náà hàn mí ọmọ Èkó paraku ni tàbádẹ̀ wàá bá yín báyìí a tún máa fẹ́ mọ̀ pọ̀ wọn ìlú yẹn ẹ bá mi sọ díẹ̀ nípa ìlú tó ti bí yín gangan fọwọ́n níbo ló wà. ìlú tó ti bí wa ó wà ní under Ọ̀yọ́ state after Ìgbòrà Adé Ìdìrè Tabako Ìdìrè Àdá Ìtẹ̀ Tabako lẹ́tẹ̀ Akọ̀tápà Tápà níbi tiwa. ẹ ṣe bàbá yín àti màmá yín ṣé ọmọ bẹ̀ ni àti pé ẹ bá mi sọ díẹ̀ nípa bàbá tó bí yín lọ́mọ àti ìyá tó bí yín. bàbá mi tó bí mi onílù ni ìlú ló ń lù ìyá mi ó ń tajà. ìyẹn ṣá máa sọ pé ṣé bàbá lamana kan yín bọ́ ṣe ń ṣiṣẹ́ ìlú yìí ni àbí ẹ bá mi sọ bó ṣe. ṣàbúrò àwọn tó bá ti bí síbi ìlú nígbà kékeré wọ́n máa mú wa lóde ìbẹ̀ láti mọ̀ ọ́ lù àwọn òkè ń kọ ìtọ́ bá ti mú wa táwọn sọ́mẹ́lẹ̀ ìbẹ̀ láti máa mọ̀ ọ́ lù
mi ò dẹ̀ ṣiṣẹ́ mi gbà tí mo dẹ́kun iṣẹ́ tí mo ṣe náà ni. ṣòkò ń ṣe pé bóyá pé wọ́n dídí kẹ jókòó ń pé ẹ mọ́wọ́ báyìí ẹ ṣe nǹkan báyìí pé kínní. bí tá a bá ti ń tẹ̀lé wọn àti máa mọ́ lù àkí ń kọ. ẹni pé wọ́n ń lọ òde irú àwọn òde wo ni wọ́n lọ ń gbà yẹn. ibi òkú ibi ìyàwó àbí ibi oyè a máa tẹ̀lé wọn lọ ìgbà kékeré wọn á ṣèlú kékeré fún wa a máa sẹ́mẹ́lẹ̀ kókókó àwọn náà àti wàá mọ́ lù tá a bá ti dàgbà. àwọn bíi ọdún eégún nǹkan mọ́ra wọn ń kọ́ ṣe ẹ̀ a máa ń lọ gbogbo ẹ̀ ó náà wọn tó bá jẹ́ tọ̀wọ́n eléégún yìí ó ní oríṣiríṣi ìlú tí ẹ máa ń torí tábà ti lọ bọ́ àwọn onílù bọ́n máa ń ní tọ̀wọ́n eléégún yẹn tún yàtọ̀ ìgbé wọ́n tó bá jẹ́ kí bóyá ó jọ́ mọ́. ṣàpè ìlú eégún máa ń le ìlú eégún ìlú kókókókó nítorí eégún náà rọ̀ kì í ṣe fàmìlà ìlú eégún máa ń le ó jẹ́ kó le kókókókó tábà máa lù eégún ọ̀tọ̀ ni ó yàtọ̀ ẹ̀fọ́ wọn lóyún. ó máa lé yàrá. tẹ ìgbà wọlé máa ń sábà lùrù ìtẹlù ìṣègùn fẹ́ jáde lẹ́nu yẹn. eégún fẹ́ jáde nìyẹn. ẹ tún bá mi lùlù kọkọ tẹ máa ń lùgbà tẹ bá ń tẹ̀lé ọ̀hún eégún yẹn bá mi lù kọkọ yìí tẹ bá ń rántí. tó bá burú tán ìwọ nìkan ni ó kù yóò kù wọ́n nìkan ẹ tó wà nú ẹ̀kú nọ́mbà mi yẹn. lẹ máa sọ bẹ́ẹ̀ fún. tó bá ti burú tán ìwọ nìkan ló máa kù. bàbá èmi náà máa ti ń mi ibi eégún ó máa ti ń wọ ara mi. ìlú ló máa ń tì wọ́n. àgbẹ̀ ìlú yẹn náà níṣẹ́ tó ń ṣe ní ẹ tó máa ń. níṣẹ́ tó ń ṣe òun ló máa tì wọ́n á jẹ́ kó ní wọ́n máa tanná lẹ̀. ẹ ṣe bàbá kò ní bàjẹ́ bàbá. bàbá yẹn jẹ́ tí torí yìí tá à ń ṣe ń bì a fi ń gbé ìṣe àti àṣà wa lárugẹ ni torí ó ṣe pàtàkì àdẹ̀gbọ́ táwọn bá dẹ̀ wá bẹ̀rẹ̀ yín bàbá aláṣẹ fẹ́ mọ gidi. bàbá ẹ jẹ́ ká sọ ń pa ìlú mo fẹ́ sọ yín di olùkọ́ báyìí mo fẹ́ sọ yín di lecturer báyìí ìlú póríṣiríṣi gẹ́gẹ́ bá a ṣe máa ń gbọ́ ǹdẹ̀ bá mi sọ oríṣiríṣi ìlú tó wà kẹ́tù bá mi sọ irú iṣẹ́ tí àwọn méjì mẹ́ torí gbogbo akọ̀mọ̀ pé ẹ máa ń gbé lùkápọ̀ ẹ máa ń lù ní ẹ bá mi sọ iṣẹ́ mélòó tí gbogbo wọn ń ṣe sá torí eléyìí ló pọ̀ jù tá a máa ń sábà rí káàkiri àmọ́ òní kọ́kọ́ ló wà ẹ ṣe lecture fún wa báyìí lórí ìlú. gúdúgúdú wà. kí ni iṣẹ́ gúdúgúdú. gúdúgúdú ọlọ́mọ ti pélépélé ìyáàlú wà ìyáàlú ni ìtàlù lálá tó máa ń ṣàwòrán yẹn àpàlà lélẹ̀ àpàlà náà máa ń lù fún àwọn onífújì tí àwọn adélójú lù yẹn so omele ìṣáájú omele kónkónkó omele nìyẹn. àpàlà náà ni bàbá mi tí àmì yòó ń lù. àpàlà náà lélẹ̀ náà so gúdúgúdú ọ̀tọ̀ nìyẹn gúdúgúdú. ṣé bàbá yẹn má bínú ṣeṣẹ́ tí ìyá àlù bá ṣe léyìí ò lè ṣe ni. kò lè ṣe o. eléyìí nìkan lè fi lọ àlùjọ ẹ̀ lè fi yẹn lọ àlùjọ. a máa fi yẹn lọ àlùjọ. so iṣẹ́ kan náà lọ ti ń ṣe yẹn. iṣẹ́ kan náà ló ń ṣe yẹn tó yàtọ̀ fúnra wọn. àlùjọ ti ìyá àlù ó yàtọ̀ fún tàpàlà. èwo ló máa ń kí jù ń bẹ̀. àti ìyá àlù kì í jù. ṣá máa sọ pé àwọn tó ń lù ní sí wọn lẹ́mìí iṣẹ́ yẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe eléyìí ló ń gbé kí ló fà á. iṣẹ́ tó jẹmọ́ṣẹ́ wọn nìyẹn tó jẹmọ́ ni tó bá dé pé wọ́n jẹmọ́ lọ sí ìyàwó engagement ẹ̀fọ́ ìyá lọ́mọ àwọn náà ń lu ìyá lù wọ́n mọ̀ ọ́ lù wọ́n lù ìyá lù wọ́n tó jẹmọ́ṣẹ́ wọn nìyẹn èyí tó bá pè wọ́n fún ni. lẹ́yìn ìyá lù àtàpàlà ńkọ́. lẹ́yìn ìyá lù àtàpàlà kò sí ìlú yẹn. àwọn gúdúgúdú nǹkan tẹ̀ ń sọ yẹn. gúdúgúdú yẹn omele nìyẹn gúdúgúdú so ó ti wà nìyẹn. ṣé ọ̀pá ló ń pele. ṣé iṣẹ́ ìlú yẹn téèyàn bá náà ń fẹ́ wá bá yín sí tí ò ń sọ ọmọ nílò àbí nǹkan kan ṣé ó ṣeé ṣe kéèyàn kọ kéèyàn dẹ̀ mọ̀ sá kó dẹ̀ mọ̀ dáadáa bẹ́ẹ̀ náà ṣe mọ̀ ni o. àwọn tó ń kọ náà wọ́n mọ̀ ọ̀tá yàtọ̀ díẹ̀ kò sọ́mọ́ máa ti yàtọ̀ mbẹ̀ torí ẹni abínimọ́ là wà wọ́n bí wa síbẹ̀ ni wọ́n bá ṣe lè lù àwọn ò lè lù bẹ́ẹ̀ ọ̀tọ̀ àwọn kan mọ̀ lù. ẹ̀yin náà wà àṣírí kọ̀ọ̀kan lọ́wọ́. àṣírí kan tá a wà wọ́n bí wa bí.
àmọ́ téèyàn bá kọ́ náà á mọ̀. àmọ́ lu. ẹ ṣé bàbá ilé ilẹ̀ wa wà tẹ́tí ń lùlù yìí tẹ́tí ń lùlù káàkiri ìgbà wo ló wá di pé ẹ wò ó pé mo fẹ́ kúrò nílé wá sẹ́kọ̀ọ́ wá máa ṣe ìgbà tẹ́ fẹ́ kúrò nílé yẹn ṣé iṣẹ́ mi ló wà lọ́kàn yín àbí iṣẹ́ ìlú yìí náà lẹ̀ wò ó pé mo fẹ́ wá lù tìbá dé kẹ́jẹ́ sọ bí tàn yẹn ṣe rí yẹn jẹ́ ká mọ̀. mo kàn kúrò nílé mo ń lọ sẹ́kọ̀ọ́ 1960. 1960 ọdún tá a gbòmìnira ni. mo wá sẹ́kọ̀ọ́ mo kàn wá sẹ́kọ̀ọ́ ni nígbà tí mo dẹ́kọ̀ọ́ mi ò mọ nìkankan gáréèjì ni mò ń sùn. bàbá mi lè jẹ́ kẹ́ lọ bẹ́ẹ̀ 1960 lẹ dé sẹ́kọ̀ọ́ níbo lẹ dé sẹ́rántì ibi tẹ dé sí. kò síbi tí mo dé akọ̀ dé síbi ẹni àkọ́ni káàkiri ni. ní 1960 yẹn. nítorí mi ò mọ nìkankan kò sẹ́ tí mo mọ̀ lẹ́kọ̀ọ́ ọkọ̀ sàdédé wá ni. náà ni ìrìn àjò yẹn ṣe wá bẹ̀rẹ̀ sá ẹ jẹ́ káwa ọ̀dọ́ náà ká lè rí dì mú. ìrìn àjò yẹn ti bẹ̀rẹ̀ ni pé Ọlọ́run pín wa lérè àmín. Ọlọ́run ló sọ ọ́ di ẹ̀kọ́ dáadáa ìyà tá a jẹ ó ti pọ̀ jù inú ká sun gáréèjì lélẹ̀ ká sùn lọ́la ibẹ̀ bẹ́ẹ̀ mo ti wá rìn mọ́ mo ti pé àwọn olùwù wà tó ń gbà tí mo wá rí pé olùwù wà mo ti wá rìn mọ́ àwọn olùwù yẹn ibẹ̀ mo ti wá ń lọ lẹ́kọ̀ọ́ wọn àyè wá fún àwọn oníyàlù tó ń lù lẹ́kọ̀ọ́ so wọn máa kún ọmọ ibẹ̀ mo ti rí eléré mo ti wá ń lù fún bíi àwọn Orlando. eléré wo lẹ kọ́kọ́ lùlù fún lẹ́kọ̀ọ́ ńgbà yẹn. ètò mo kọ́ lù fún lẹ́kọ̀ọ́ yìí ọgbọ́n ni a máa ń bá àwọn èèyàn lọ because oníjùjú pọ̀ nígbà yẹn a máa ń lù fún àwọn oníjùjú káàkiri wọ́n máa yìn wá lọ ṣéèṣì oníjùjú pọ̀ àwọn àlè kà wọ́n so tí wọ́n máa ní ẹ̀wà lọ bá alágbájá lọ òde sì wá ó dáńgbà yẹn ìlú ò tí ìjàmbá kò sí ìbàjẹ́ wà bá alágbájá lọ wà bá sàmàdì lọ so ọ̀tí ilé tí mo kọ́ lù fún Orlando ní tí mo kọ́ tó popular tó jágan tó kọ́kọ́ popular tí mo kọ́ lù fún ẹ. lọ́dún wo nìyẹn sàtẹ́ bá rántí bàbá. àná 1963. 63. ìyẹn lọ̀rẹ́ mi tó wà lọ́dọ̀ ẹ̀ à ń pè é Jímọ̀ òun lọ sọ́dọ̀ Prince Adékúnlé àjọ ń gbélé kan náà ni wọ́n á tẹ̀lé Adékúnlé lọ Abẹ́òkúta èmi wá bọ́ sọ́dọ̀ Orlando. lásìkò tẹ̀ ń sọ yẹn bàbá wọn olórin wọn lọ́tún wà tó ń kọrin gbà yẹn yálà oníjùjù yálà alápàlà yálà onífújì tálẹ̀ tó ń tó wọ̀ tó ń kọrin gbà yẹn. bíi àwọn ìdíbákàrè àwọn jùjú ló pọ̀ sáà rẹpẹtẹ Orlando náà wà akédàró bàbá wa Adéolú Akínsọ̀yà àwọn náà wà ń gbà yẹn lóńdọ́là ó wà àwọn tí wà àwọn náà ṣe ń rè nígbà yẹn dáadáa ìlérí pọ̀ dáadáa. so bó ṣe wá di pé dọ́dọ̀ Orlando Owoh nìyẹn báwo ni ìrìnàjò tún ṣe wá lọ ṣé ẹ bá wọn ṣe rẹ́kọ̀dì kankan rárá ẹ jẹ́ ká sọ tó náà wọn ará ilé fẹ́ mọ̀ bí ìbáṣepọ̀ yẹn bó ṣe lọ pẹ̀lú olóògbé Orlando Owoh ṣẹjọ ṣe rẹ́kọ̀dì ṣẹjọ travel báwo ni ìbáṣepọ̀ yẹn ẹ jẹ́ àmọ́. àjọ travel 1972. 72. àjọ lọ sí London alóṣù mẹ́ta kàtó dé ọ̀tọ̀ òun láti jà. ṣé ní London lẹ ti jà. láti pínyà. lọmọ ẹgbẹ́ ti pínyà. ti pínyà gbogbo wa láti jà nígbà tá a dé wọ́n ti pè wá padà a ṣe welcome dance. kí ló fàjà yín tẹ́ fi pínyà. kí ló máa ń fàjà owó náà ni ọkọ pẹ̀lú ìyàwó ló ń fàjà. ṣé ó nàdéhùn tí wọ́n mú ṣẹ ni àbí torí ìtawá báyìí ó dáka mọ bó ṣe lọ gangan. ṣe rí ó làdéhùn tí wọ́n mú ṣẹ àǹdẹ́ lọ́hùn ká bá ti dọ̀hún wọ́n ti sì ṣe passport wa. wọ́n ti gbà lọ́wọ́ yín wọ́n fẹ́ kẹ́ sá lọ. ẹ̀ fẹ́ kẹ́ sá lọ tó bá ti di pé àṣeré tán ẹ̀ pé arrangement orí owó ni gbogbo ẹ̀ àdéhùn tó fàjà ni pé àwọn tó gbé wa lọ àwọn Èkìtì ló gbé wa lọ Èkìtì pọ̀ gbogbo Èkìtì so tàbá tó bá ṣeré tán àti máa ń yọ owó ló fàjà. ṣé ní London lẹ ti jàjà yẹn àbí. London ni. gbogbo yín dẹ̀jọ́ wálé padà. gbogbo alájọ wálé wọ́n ti gba agbára lọ́wọ́ wa kò ságbára. rẹ́kọ̀dù wo lẹ ṣe London gbà yẹn tẹ́ bá náà ti sàn tó náà wọn olólùfẹ́ náà fẹ́ mọ London release láti London release ó dàdélé báre ó dànìyàn kúrò tàbí ṣe. ìgbà tá wá dé ńkọ́ ìgbà tá dé sílé ńkọ́. ìgbà tá dé àbá play mọ́ àjọ play mọ́ pẹ̀lẹ́ ó kọ́ àwọn bọ́ọ̀sì ní ìjọ. àyè mélòó nígbà yẹn tó di pé fi olóògbé Orlando ọ̀hún gbà. àwa mélòó ta lọ àwa ta lọ
ìyàwó ẹ̀ ló ṣe Adékúngà. Olóògbé nìyẹn. Adékúngà ti kú. Alawo Ekun, ìmọ̀já Alawo Ekun. So Apollo, ẹ̀gbọ́n ẹ̀ l'Apollo yẹn. Osoko, Abẹ́lẹ̀ Osoko. Sabana, àtàjọ lọ nìyẹn. Ìyàwó ẹ̀ ló ṣì kejì wa. Ìyàwó tẹ̀lé wa lọ. Ìyàwó tẹ̀lé wa lọ. So ẹni tó yẹ kó tẹ̀lé wa lọ ni àbúrò ọ̀rẹ́ tó alẹ́gbẹ́ ọ̀tún sọ ní torí ẹ̀ funfun báyẹn. Àjọ ń play pẹ̀lú Orlando ni. Wọ́n wá jà. Èyí tó jẹ́ àbúrò bàbá Orlando yẹn. Bàbá Orlando yẹn. Àbúrò ẹ̀ gangan nìyẹn. Ọmọ bàbá ẹ̀ ni. Wọ́n wá jà pẹ̀lú. Sọ́ọ̀ náà ti kọrin pẹ̀lú Orlando rí kó tó bọ́ sọ́dọ̀ Sunny. Classmate ló ń pẹ̀lú Sunny l'Óṣogbo. Sàbó Òṣogbo ni bàbá Orlando àti Sunny ibẹ̀ náà gbé. Ọ̀rẹ́ ni wọ́n jọ jẹ́ àti bàbá yẹn. So ìjà lọ́jà tó fi kúrò ní ẹ̀yìn Orlando. Ìjà yẹn máa le gan o. Iṣẹ́ tó kọ́ bí òun lẹ́yìn kó lọ. Kejì ìyàwó ẹ̀ ló tẹ̀lé wa. Ó wá bímọ ọmọ sọ̀hún Tòkunbọ̀ yẹn wà lọ́run sí tó ń jẹ̀sẹ̀. Tó bí sọ̀hún yẹn 1972 yẹn wà lọ́run. Iṣẹ́ ìfẹ́ mi yẹn lọ́yẹ kó owó mélòó lọ́yẹ kó lọ. Nígbà tó ń jà tí ó ti mú ìyàwó ẹ̀ lọ nìyẹn. Bí ẹni tí wàá bọ́ sẹ́yìn gbà yẹn ni wọ́n á bọ́ sẹ́yìn Sunny Adé gbà yẹn. Ó yà bọ́ sẹ́yìn Sunny Adé gbà fún pákà náà gbà fún bàtà ti bẹ̀rẹ̀ sí kọrin. Nígbà tó jọ kàwé ní classmate lòun pẹ̀lú Fẹ́mi yẹn. Bàbá rẹ́kọ̀dì èwo lẹ tún bá wọn ṣe àtọ̀ sí London ẹ tún ṣe rẹ́kọ̀dì kan pẹ̀lú bàbá Orlando. Mo ṣe ẹ̀ṣẹ̀ rere. Ẹ̀ṣẹ̀ rere yóò ẹ̀ṣẹ̀ rere. Kó gbalẹ̀ yẹ wá o. Ìyẹn ni ẹ ti àṣàrò nǹkan àbí. Àṣàrò rere. Bàbá iṣẹ́ yẹn tà káàkiri àgbáńlá yẹn iṣẹ́ gidi ni títí dọ̀la gan-an. Ṣé gbà tẹ́ dé lẹ́sẹ̀ yẹn àbí lẹ́yìn tí ó náà pé ẹ tún padà sọ́dọ̀ wọn nígbà tẹ́ kúrò ńgbà yẹn àbí. Nígbà tá a di tó di alágbọ̀dé ó dé mo padà sọ́dọ̀ ẹ̀ bàtí èmi ọmọ Musa ó ti wà lọ́dọ̀ ẹ̀ ó wà ń bẹ àjọ wa ń bẹ àti Musa ni Musa ló lù sí ẹ̀kọ́ mi báàkì ẹ̀ Musa ni. Ẹ ṣe bàbá tó ló ṣe pàtàkì kẹyìn ọ̀nà náà bó ṣe jẹ́ bàbá àmọ́ nǹkan tẹ́ ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti olóògbé Orlando Owoh yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn tá ti lọ bá tó jẹ́ onílù náà nǹkan tá ṣáà máa ń gbọ́ ni pé ìjà nǹkan jẹ́nà tí pé bàbá tí Amiyu náà gbàtọ́ náà travel pẹ̀lú bàbá Sunny náà bí ìjà bí kí ló ń rí lè fà ṣẹ́yìn onílù lẹ́jọ́ ní wàhálà ni àbọ̀wọ̀n ọ̀gá yẹn olórin lọ́jọ́ ní wàhálà. sọ pé àwa onílù àwa máa ń bára wa sọ̀rọ̀ àwa bọ́ọ̀sì lẹ́sìn sọ pé kò sọ pé kó má ṣẹlẹ̀ àwọn ọ̀gá yẹn ọ̀gá ṣe wá báyìí kò sọ pé kó ṣe ṣẹlẹ̀ àwọn ọ̀gá ẹyọkan làwọn ẹyọkan péré ni wọ́n èdè òní ìyàwó olè èdè òní yédè. èyí tóun bá ti fẹ́ náà ni. tó bá ṣe òun lábẹ́gé àwọn òde ní ọ̀ṣọ́ nǹkan tó bá ṣe náà la máa gbà ohun tó ń fàjà nìyẹn ẹ tó bá dẹ̀ wá wọ̀ fún kó máa lọ náà ni òun ló lérí ẹ̀. kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ bàbá. ẹ kò rí bẹ́ẹ̀ kò lè dá ṣe òun gan ò lè dá ṣe kò lè dán nìkan kó máa lùlù sí bọ̀tà wọn ti rò pé èmi náà ṣàfẹ́ rí èmi náà ń pè ohun tó ń ṣẹlẹ̀ gan nìyẹn. láyé ìgbà kan kò dẹ̀ dà bẹ́ẹ̀ lóòótọ́ bó tẹ ṣe rí náà rẹ̀ torí gbogbo bàbá wa Adéwọlé Onílọ̀lá pẹ̀lú Àyìnlá Ọmọwúrà náà bí nǹkan náà ni. bàbá wa àṣìbù kankan tó fi kú yẹn kò sẹ́ni tí. ṣé mọ̀ wọ́n bàbá. àwa ṣe fẹ̀rẹ̀wérọ̀ pẹ̀lú wọn kan tó ṣe aláìsí. àjọ ń ṣe mítì ní Abẹ́òkúta ni mo Adéwọlé Onílọ̀lá èdè àìyedè náà ló ń kọ̀ sí gbogbo ẹ̀ kò tó ìjẹkújẹ. àwọn olórin. àwọn olórin ló fà á wọn ò fẹ́ kó nílùú tí irú ẹrẹpẹ tí mo kọ yìí tí n bá múra ní ilé kọ torí kò ayé àti kò yọ sílẹ̀. bàbá bọ̀ wọ́n ń fún yín lówó àbí. owó yẹn tó ń fún wa ọ̀tọ̀ ní ìyẹn òun náà kankan owó ni owó tó yẹ kán fún wa wọn ò ní fún wa. àwọn kan wà tó a máa ń ṣe rẹ́kọ̀dù yẹn ìyẹn làwọn ọmọ òbí àwọn Sunny àwọn ò gbà. ìyẹn tó ń pè royalty àwọn ò gbà láti à ń gbà. ẹ ń béèrè fún ni. wọ́n ní fún wa ẹ̀kú tá a bá ṣe rẹ́kọ̀dù tó bá pé bí oṣù méjì tó bá tà bí oṣù mẹ́ta
ó yẹ kó máa fún wa ní owó yẹn la. àwọn bàbá yìí tẹ́ sọ pé ti kọ̀mándà yẹn náà wọ́n èèyàn mí náà àtọ́ba iṣẹ́ tó ń gba royalty lára wọn tá a di sọ̀rọ̀ rọ̀ pẹ̀lú tọ́wọ̀n kan náà ò gbà. bẹ̀tà ó láwọn kan tó ń gbà. ọ̀nà wọn kan tó gbà bẹ́ẹ̀ ni. wọ́n gbà royalty yẹn ó ṣe pàtàkì oṣù mẹ́ta ń bá ta rẹ́kọ̀dù owó ti wọlé wọ́n máa gbẹ́sẹ̀ lé. ṣé ìyípadà wa lè wà torí nǹkan tẹ̀yìn ń sọ láti 1970 tẹ̀ ń sọ yìí bàbá ó wà bẹ́ẹ̀ dọ́là o ọ̀pọ̀lọpọ̀ wọn nílùú tó ṣì ń lùlù fún àwọn eléré báyìí náà nǹkan tẹ̀ ń complain yìí náà àwọn náà ṣé ìyípadà lè wà bàbá lórí àbúṣe máa lọ náà rè. ọlọ́run ló lè mẹ́rin yẹn o a lè sọ pé ó lè yí padà o torí gbogbo nǹkan tó ń lọ sí kálukú ló máa ti ṣe ara ẹ̀ ọ̀gá eléré tó fẹ́ kí bọ́ọ̀sì kọ́ máa gbúrò òun dáadáa á ṣe bọ́ọ̀sì ẹ̀ dáadáa àwọn mìíràn tó ń ṣe dáadáa o tó ń ṣe dáadáa gan fún àwọn bọ́ọ̀sì wọn kò wọ́pọ̀. ẹ ṣe bàbá lẹ́yìn tẹ́wádìí pé ẹ kúrò ní ẹ̀yìn bàbá olóògbé Orlando Owoh ṣé tún lùlù fún olórin kankan bí ẹ ti ń bó olórin kankan ṣiṣẹ́. fún Just Friday mo lù fún Yẹmí Kùtì second set òbí ìgbà mi wá mo dádó tí mi lù fẹ́ nìkan kan mọ́. bí ọdún mélòó lẹ́tọ̀ bá wọn ṣe àwọn iṣẹ́ tẹ̀ ń sọ àti. báwọn ṣiṣẹ́ bí ọdún mẹ́wàá síra wọn nígbà tí ò sí achievement kankan kò sí yàtọ̀ àti jẹun gan lé ó nira. tẹ̀lé ń ṣiṣẹ́ lójoojúmọ́. àmọ̀fà ń lòde owó tá a bá pín ní òde ìyàwó òde gbá kò rán kankan. bàbá àmọ́ máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn nílò pé fàájì yín pọ̀ wọ́n níyàn mí ìyàwó márùn-ún ìyàwó máa ń fa nǹkan ń gbé kínní àwọn ọgọ́ ọlọ́run máa ń sọ pé àwọn onílù wo ni fàájì wọn pọ̀ ju jàre nǹkan mọ́ra wọn. ọ̀pọ̀lọpọ̀ ó depend ẹ ti mọ̀ pé àwọn bá ṣe wá sí kálukú ló mọ àti ṣe ara ẹ̀ èmi sì mi ò fẹ́ ju ìyàwó kan lọ. péré. ìyàwó mi dẹ̀ ti kú láti bí ọdún méjì mi fẹ́ ìyàwó mi gbogbo alamọ ẹgbẹ́ kọ̀ọ̀sẹ́ tó máa rí àwọn obìnrin ló máa ń kó bá oníṣẹ́fọ́ nílùú iṣẹ́ wa iṣẹ́ obìnrin ni bọ̀tí ẹ̀ bá mọ nǹkan tó ń ṣe olúwa á sọnù kó tó sọnù kó tó ń ṣẹlẹ̀ nìyẹn. ẹ ṣe bàbá fọwọn tí wọn ń wò yín lé báyìí sí táwọn olórin kan bá ń wò yín bóyá wò ó pé bàbá rèé ṣé tó lórí kan bá pè yín sí pé òun fẹ́ kí àwọn máa lùlù fóun ṣé máa lọ lùlù fún pé olórí kan wò pé mo fẹ́ràn bàbá yìí fún bàbá máa lùlù fún mi ṣé ẹ máa lọ lùlù fún bàbá. nǹkan tó wà ń bẹ̀ sí pé ìlú tó wà ń tàn sí àgbà ti dé àwọn ti dàgbà a step down fún àwọn tabadẹ débẹ̀ àwọn ọmọ kéékèèké tó bá dé báyìí wọ́n á ṣe kwakọ àjàwá yìí lọ so àwọn èmi tẹ̀lé bá olórí. kò ságbára yẹn mọ́. kò ságbára mọ́ àgbà ti dé àánú la rí gbà tàbí dèní kì í ságbára wa. bàbá ń pè àgbà ti dé kò ságbára yẹn mọ́. ságbára mọ́. bàbá tẹ bá wá ń gbọ́ àwọn àwo tó ń ṣe ń sìn àwọn eré tó ń lórin ń ṣe ń sìn kí lẹ fẹ́ sọ ń pa ìlú tí ẹ rò bí wọ́n ń lù sí àwọn iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí àgbà onílù ṣé sáwọn ìlú yẹn sì ń bá ìṣe àti àṣà bó ti di pé oníkàwé kan lo nǹkan tó wù ní fẹ́ gbọ́ látẹ̀lé ìsà. ṣe pé tàbá lo nǹkan tí tó bá ṣe practice náà máa lù sí báyìí ni mo fẹ́ kó lù tọ́gà bá sọ fún bẹ́ẹ̀ ló máa lù kò lè dá tọwọ́ ara ẹ̀ lù láti pọ́n wọn ṣe practice ló mú ìlú tó ń lù yẹn wá practice ni láti practice wọn lè lù kúlù èèyàn kan lè ṣàdédé lù kí n gbé lù jáde kí n máa lù tí ó tó mú báyìí ní ká lù ó báyìí ní ká ṣe ó. àmọ́ ṣe máa sọ pé lù tí wọ́n ń lù ń sìn ó ti yàtọ̀ sí yìí tẹ̀yìn lù ní ayé ìgbà tí àbí nǹkan kan náà ṣe ní báwo ló ṣe jẹ́. ó ti yàtọ̀ ìsáwá ń lù tàbá jẹ ti lù ú tàbá lọ tàtà àti ìlú orí ìta ọmọ ẹrẹ lù ú sí wọn ní gbà tiwa bàbá yẹn ti dàgbà jáde bàbá bá gbàgbà bàbá fọsámù mo ń lọ ṣọ́ọ̀ṣì báyìí mo ti ń lu ṣọ́ọ̀ṣì. ẹ̀ ń lùlù ṣọ́ọ̀ṣì báyìí. mo ti ń lu ṣọ́ọ̀ṣì mo lọ ṣọ́ọ̀ṣì. nǹkan tó ń mú yín lùlù ṣọ́ọ̀ṣì látà pé lù yín náà sì tún bá ìdí ìṣẹ̀lẹ̀ sí báyìí. a gbọ́dọ̀ lù tí ò bá mú wọn ní gbà tiwa wọn tẹ̀ nípò àjọ mọ̀ pé bàbá ta lù tí kò bá fọ́ọ̀mù dáadáa àwọn náà lè try ká lu nǹkan tó ń lù. tó ìlú yẹn náà ó sì ń wọnú ara wọn náà. ó sì ń wọnú ara wọn.
ẹ ṣé bàbá fún àwọn tó wá ń wò yín káàkiri àgbáńlá yẹn sìn yín tó bá tẹ̀ wò pé wọ́n rí yín báyìí gbà bàbá rèé lára àwọn tó ti mọ̀ yín lọ́tọ́ tó ti pẹ́ náà kí ni àwọn nǹkan tẹ́yìn rò wípé sìn yín tó bá tẹ̀yàn kan bá tẹ̀ fẹ́ rọ̀ yín lọ́wọ́ pé ẹ fẹ́ ṣe kí lẹ rò ń pé nǹkan báyìí dẹ̀ wù mí o nǹkan báyìí dẹ̀ wù mí o kí ló ẹ tọ́ ọmọdún mélòó báyìí bàbá. mo ti wọ káàkiri 78 years. Kí lẹ rò tàbí àtẹ̀yàn kan bá dẹ̀ tó fi ń gbé bàbá òkè mo kí lẹ rò ẹ sọ jáde. nǹkan tí mo fẹ́ ṣe pọ̀ ẹ sọ kí n bá ràánú gbà o ẹ sọ bàbá ẹ sọ bàbá. nǹkan tó ń mi mo fẹ́ ṣe ẹ wo ilé mi sí ilé mi ló wà lẹ́yìn ẹ̀ náà ò bó ṣe rí tí n bá rówó gidi nì mo sì mo lè gbé ọ́fíà mo sì lè gun mọ́tò bí tí mo wà yìí mo lè ti kọjá mọ́tò so mo sì lè ṣe nǹkan tó dáa nǹkan tó ń pọ̀ tí n bá rówó màá dára. nǹkan tí bàbá ń sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ ọdún tí bàbá ti fi ṣiṣẹ́ bàbá náà ti sọ mọ́rọ̀ ń pé àánú lọ́wọ́n rí gbàgbọ́n pé iṣẹ́ lọ́wọ́n ṣe owó yẹn kò sí àmọ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ṣèbẹ́ ilẹ̀ wà láyé ilẹ̀ wà láàyè yìí náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ẹ tún lù nǹkan kan fún wa ẹ lù ó ti ń pẹ́ jù ẹ jẹ́ kó gbá lára yín dẹ̀ bàbá. èyí rẹ tó bá ti rí ni kò wí àlá kì í bọmọ lẹ́rù kó má lè rọ. tó bá ti rí ni kò wí èyí rẹ àlá kì í bọmọ lẹ́rù kó má lè rọ tó bá ti rí ni kò wí. ẹ ṣé bàbá kí lẹ wá ń ṣe báyìí sìn nígbà tẹ́ náà lùlù fọlọ́rin nǹkan mọ́ pé kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe báyìí gẹ́gẹ́ bí onílù báyìí sọ fún aláyé kan gbọ́. iṣẹ́ tí mò ń ṣe tó bá pè mí lóníyàlù àwọn oníyàwó mo ṣe ń lọ mo dẹ̀ ń ṣèlù mo ń tàlù tó bá gbé wá màá bá wọn ṣe iṣẹ́ tí mò ń ṣe náà ni. tó bá fẹ́ kẹ́ kọ́ wọn kọ́ bọ́ ṣe ń lù ló ń kọ́. a máa kọ́ wọn tó bá wá bí a máa kọ́ wọn. ẹ ṣé bàbá kí tó jẹ́ kẹ́ pé aago yín tí wọ́n máa pè yín sí ìmọ̀ràn lẹ fẹ́ fún àwọn onílù ìyálọ̀ wọn tí wọ́n wò yín báyìí káàkiri tí wọ́n rí gẹ́gẹ́ bí àgbà onílù ó náà nǹkan tẹ̀yìn náà ti ṣe tẹ̀tí rọ̀wọ̀n ibì kan tó kù díẹ̀ káta àwọn kan tẹ̀lé ṣẹ́ bá mi gbà wọn nílù nímọ̀ràn látẹnu yín sàn. àmọ́ tó fẹ́ gbà wọn nílù pé ká cooperate ká ṣe ní ẹgbẹ́ onílù kì í ṣẹgbẹ́ kan tó ń jẹ wá yà nìyẹn. àmọ́ abdon wà o ṣé wọ́n wà lẹ́ ń sọ. abdon wà gbogbo akọ́là ń ṣe abdon akọ́là ń ṣe àkínṣẹgbẹ́ tó bá lè try ká cooperate ká bá wọn ṣe àwa ọ̀lọ́ sábdọ̀ mọ́ mo wà ń bẹ̀ tẹ́tẹ́lẹ̀ o wà ń bẹ̀ bọ̀tí mo ti lẹ́gbẹ́ tí mo ń lọ mo ṣe nígbà tí mo láti mo ti ń bọ̀ tẹ́bi pèmí lánàá yẹn mo ti ń bọ̀ mítì yẹn mo ń lù. ṣé yẹn tún ti yàtọ̀ sí ẹgbẹ́ abdon ni. àwọn àgbà ni ẹ. ok àwọn àgbà onílù. onílù mo wà ń bẹ̀. àwọn àgbà wọn ẹ tóbi mélòó tó jọ wọn ẹ tún dárúkọ wọn méjì tó jọ wọn àgbónú ilé tẹjọ wa. àgbà onílù àìlọ́lá wà ń bẹ̀ àìlọ́lá làlátẹ̀ ó wà ń bẹ̀ bàbá wa ààrẹ ó wà ń bẹ̀ olówó ó wà ń bẹ̀ aláàjì olówó ó wà ń bẹ̀ tàjọ ń ṣẹgbẹ́ mo ṣe láti ṣe. ẹ ṣé bàbá nọ́mbà wo ni wọ́n lè pè yín sí tí wọ́n bá fẹ́ pè yín tí wọ́n fẹ́ kàn sí yín ẹ bá mi pe nọ́mbà yín tán lè pè yín sí sà. 082 62 75 79 29. ó kẹ́ẹ̀kan sí bàbá mi. 082 62 75 79 29. ẹ ṣé bàbá ẹ bá mi fìlù dágbére fún àwọn olólùfẹ́ yín káàkiri pé ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. lábẹ́ ó lẹ́lu yẹn. àṣejẹ tún ṣe tàbá ṣe tán àṣe tí ì ṣe àṣejẹ tún ṣe. bàbá wa nìyẹn bàbá Alawo Ekun àgbà onílù ni wọ́n
ẹkún bàbá ṣe mú àwọn bàbá wa yìí ṣe pàtàkì ká wá bá wọn ẹni ìtọ́wà láyé tọ́wà láàyè yìí nọ́mbà bàbá nìyẹn bàbá ní àwọn ń ṣe afẹ́ṣẹ́ engagement nǹkan kan mọ́ra wọn pè wọ́n bẹ́ẹ̀ ẹ fẹ́ bọ́kọ́bọ̀ ń ṣèlú náà ẹ pè wọ́n bàbá kí tó yẹ kẹ́ máa lọ ẹ̀yin àti adékòǹgà ẹjọ́ lùlù ni ẹ mọ̀ wọ́n gbà tẹ́jọ́ lù lẹ́yìn ọ̀la kí lẹ fẹ́ sọ díẹ̀ ń pa àwọn tó ní mọ̀ pé wọ́n ti dolóògbé báyìí. adékòǹgà ọ̀dọ̀ adékọ̀yà bẹ̀ ló wà ló ń bá pè ní wẹ́sà hotel ní Mushin so a máa ń lọ pè é ní Orlando máa ń lọ ya ni ńgbà ya ló pè lọ́wọ́ pẹ̀lú pẹ́pẹ́pẹ́ tó adékòǹgà àgbàlagbà gan àgbàlagbà ni ó dẹ̀ tíráì àjọ wà náà ni. Kọ́lọ̀ máa fọ̀rọ̀ kẹ́wọ̀n bàbá Aláwo Ekun ẹ pé bàbá fún ìtẹ́ bá tún fẹ́ bèrè lọ́wọ́ bàbá ẹ bá tún fẹ́ fi nǹkan ránṣẹ́ sí bàbá ẹ pé bàbá kẹgbà kánà bàbá kẹmúnú bàbá dùn àwọn àgbà wà rè wọ́n ti gbé ìṣe àti àṣà wa lárugẹ àwọn àdẹ́gbọ́dọ̀ gbàgbé wọn. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí àjọ po èpò yìí pọ̀ láwálé tẹ̀ mọ́wọ́ gbogbo àjọ wà ń bí náà ni kò ní bàjẹ́ pẹ̀lú Sunday ayé ọba ẹ̀wọ̀n ẹ̀gbọ́n mi kan náà wà lẹ́yìn ilébì lágbàlagbà bàbí oníṣẹ̀kẹ́ bàbá èmi ọmọ yà àbúrò náà Nàìjíríà yìí là Àgbà Onilu lélẹ̀ látún ti wà pẹ̀lú ilé ni ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.